وأسأل الله تبارك وتعالى بأسمائه الحسنى وصفاته المثلى أن يعفو عنا وأن يغفر لنا وأن يرحمنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. نصيحة لوجه الله، أكثر من هذا الدعاء: اللهم إنك عفو تحب العفو فاعف عنه. أكثر في العشر من هذا الدعاء العظيم، وإن شاء الله سترى خيرا. الحمد لله، والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس السادس والثلاثون. إذن لك لكن ديني أجوجي بشنبة 36 لاتي ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري حفظه الله تعالى. أفاني الأحكام المتعلقة بقضاء صيام شهر رمضان، أو إداجة تيورا ما سيسان أو أشهر رمضان بدا. هناك أحكام فقهية تتعلق بقضاء صيام شهر رمضان لمن أفطر فيه أياما. أو إداجة فقه هو تيورا ما sísan ààwẹ̀ oṣù Ramadan fẹ́ni tí ó bá jẹ́ àwọn ọjọ́ kan nínú oṣù Ramadan. سواء كان هذا الإفطار لعذر أو لغير عذر. yálà jíjáwẹ̀ yìí títún nínú oṣù Ramadan yìí ó jẹ́ látara pé ní yìí ní excuse ni, àbí kò tiẹ̀ ní excuse kankan, ó máa jà náà ni. So àwọn ìdájọ́ yìí ó wà fún ìròyìn báyìí. المسألة الأولى، الأمر الأول ونكبي من أفطر يوما أو أكثر. إن كان تبع جاوي أجاكا أبي جبالة، وجاوي أجاكا أبي جبالة من شهر رمضان، إنه شهر رمضان بغير عذر، لا ينيسكيوسكا هما مجاني. وداني كاكا تكبر عليك بيا كباي لون شمي أبي إن كباي نمكبر علي لاري. أفاني فإنه يجب عليه أمران. الأمر méjì nǹkan méjì ló jọ́ranyàn lórí irú èèyàn báyìí. الأمر الأول، الأمر aláwọ̀kọ́ ni pé أن يتوب إلى الله تعالى، ó túbá lọ sọ́dọ̀ Allah tọ́lá rẹ̀ ga. yóò kọ́ túbá náà lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. لأن الإفطار في رمضان بغير عذر من كبائر الذنوب. torí pé jíjáwẹ̀ títúnú nínú oṣù Ramadan láì ní excuse kankan nínú àwọn a'dhar, nínú àwọn excuses tí a ti kà síwájú. سيراني بانكا انتو شيء من كبائر الذنوب، ناوى شلن لا إناني إنكا إيوة. أفاني قال يوسف بن عبد الهادي الحنبلي رحمه الله في كتابه إرشاد الحائر إلى علم الكبائر. العلامة يوسف بن عبد الهادي الحنبلي نترى إرشاد الحائر إلى علم الكبائر، من أفطر رمضان أو بعضه مع القدرة والعلم بالتحريم فهو من الكبائر. أني كان تبجى ورمضان تيوك بها رمضان عارا أبو تيجاقا كمبه pẹ̀lú pé ó lágbára láti gbààwẹ̀ náà، ó sì mọ̀ wípé ọ̀ranyàn lààwẹ̀ yìí jẹ́ lórí òun. ó mọ̀ wípé wọ̀ ni kí òun jáwẹ̀ Ramadan. فهو من الكبائر. wọ́n ní pé n tó ṣe yìí nínú àwọn ìṣẹ́ ńláńlá inan. ويؤمر به، wọ́n á dẹ̀ pa aláṣẹ pé kí ni ó máa gbààwẹ̀. wọ́n pa aláṣẹ pé ó gbọ́dọ̀ gbààwẹ̀ ni, má fàwẹ̀ lẹ́ ara. ويقتل مع الإصرار على الترك. tó bá kọ̀ pé rárá wọn ò ní gbà, wọn ó tunu náà ni, wọn ó jáwẹ̀ náà ni, wọn ò ní gbààwẹ̀ kankan tóun. so wọ́n á ṣe kí ni, wọ́n á parọ́ yẹn bẹ́ẹ̀. wọ́n ní وكذلك من جامع في نهار رمضان. bẹ́ẹ̀ náà lẹ́nu tó bá bá obìnrin lò pọ̀, tí ó bóbìnrin lájọṣepọ̀ ní ọ̀sán Ramadan، وهو به عالم فاكر، tó sì mà tó sì rántí pé nǹkan yóò tọ́، فهو من الكبائر. ntí rẹ̀ ní báyìí náà ṣe ń kọ́ nínú àwọn ìṣẹ́ ńláńlá iná ni.
لأنه أفسد صومه nítorí pé irú ẹni báyìí ó ba ààwẹ̀ rẹ̀ jẹ́ nítorí pé irú ẹni yìí ó ti ba ààwẹ̀ ara rẹ̀ ó ti bà á jẹ́. àfààní وقال الحافظ الذهبي في كتاب الكبائر. الحافظ الإمام الذهبي رحمه الله nínú tírà àwọn الكبائر àwọn náà sọ pé الكبيرة العاشرة ẹ̀ṣẹ̀ ńláńlá ẹlẹ́ẹ̀kẹwàá nínú tírà yìí ni pé iftaru ramadan bila udhrin wala rukhsah, jíjáwẹ̀ nínú oṣù ramadan láì ní excuse kankan, láì ní excuse kankan, láì ní ìgbàláyè kankan, láì ní kankan tó fún wa nígbàláyè láti jáwẹ̀ nínú àwọn in tó máa ń fún èèyàn láàyè láti jáwẹ̀ nínú oṣù ramadan. So a rí pé àwọn olùmọ̀ wọn ka nǹkan yìí sínú àwọn al-kaba'ir, nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. وقال ابن حجر الهيتمي في الزواجر عن اقتراف الكبائر. فابن حجر الهيتمي نترى الزواجر عن اقتراف الكبائر وني الكبيرة 40 والحادية 40 بعد 100. وني أشن الله نمبر 40 àti 41 يعني pé lẹ́yìn 100 yẹn ni pé kẹbíírọ̀ 140 àti 141 wọ́n fẹ́ mention kẹbíírọ̀ méjì papọ̀, ẹ̀ṣẹ̀ ńláńlá méjì. So number 40, number 140 àti number 141 òun ni pé tarku sawmin min ayyami ramadan, fífi àwẹ̀ kan kalẹ̀ nínú àwọn ọjọ́ ramadan, wal iftaru fihi bijima'in aw ghayrihi bighayri udhr. bákan náà jíjáwẹ̀ títúnu nínú oṣù ramadan pẹ̀lú ìbálòpọ̀, pẹ̀lú ìlájọṣepọ̀ àbí nǹkan tó tiẹ̀ yàtọ̀ sí láì ní excuse kankan, min nahwi maradin aw safar. So pẹ̀lú ìyẹn excuse gẹ́gẹ́ bí àárẹ̀ àbí ìrìn àjò, excuse bí àárẹ̀ àbí ìrìn àjò. So a rí pé ó ti hàn sí wa pé nǹkan yìí ẹ̀ṣẹ̀ ńláńlá yìí náà ni kabira ni min kaba'iri dhunub. So alámọ̀ẹ́dá aláwọ̀kọ̀ yìí náà rí ẹni tó bá jáwẹ̀ kan nínú oṣù ramadan láì ní excuse, so kó tọ̀hún ó lọ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńláńlá iná lòun ṣe, ọ̀ràn yẹn sí ni kóun dẹ̀ sáré kó tètè lọ túbà. àfààní al-amru ath-thani, alámọ̀ẹ́dá ẹlẹ́ẹ̀kejì ni pé wujubu qada'i hadhihi al-ayyami allati aftaraha bighayri udhr. ìjẹ́ ọ̀ràn yẹn sísan àwọn ọjọ́ téèyàn já yìí, sísan padà, téèyàn já láì ní excuse yìí, ìjẹ́ ọ̀ràn yẹn sísan padà. àfààní wal qada'u wajibun 'ala al-fawr. So sísan padà sí ní ọ̀ràn yẹn kíákíá yìí náà ni, in tó jẹ́ ọ̀ràn yẹn ní kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀ yìí náà ni. li'annahu ghayru murakhasin lahu fil fitr. torí pé ẹni báyìí kò sí wọn fún nígbà láàyè láti ṣe kíni, láti túnu, kò sí gbà láàyè kankan fún tó fàyè ilẹ̀ fún láti túnu tẹ́lẹ̀. wala yajuzu lahu at-tahawun wat-tafritu fi qada'i hadhihi al-ayyam. torí ẹni kò á gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú sísan àwọn ọjọ́ yìí, sísan padà kò gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú. fa idha intaha shahru ramadan, tóṣù ramadan bá ti parí wa mada yawmul eid, tọ́jọ́ ọdún náà bá ti lọ, وجب عليه المبادرة بقضاء الأيام التي أفطرها. ọ̀ràn yẹn ni kí ó tètè lọ ṣe kí ni, kó tètè san àwọn ọjọ́ tí ó já, kó tètè san wọ́n padà. àfààní قال ابن الملقن في الإعلام بفوائد عمدة الأحكام. ابن الملقن رحمه الله تعالى نترى الإعلام بفوائد عمدة الأحكام wani man aftara bi ghayri udhrin, ẹnikẹ́ni tó bá jáwẹ̀ tó túnu nínú oṣù ramadan láì ní excuse kankan, wajaba alayhi al-qada'u 'ala al-fawri la mahala. ọ̀ràn yẹn ni kó tètè san àwẹ̀ yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀, ọ̀ràn yẹn ni kó san àwẹ̀ yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀ láì ní máa lọ lára, láì ní lọ lára rárá. àfààní wa li annahu la yadri, ibi tọ́rọ̀ ibn al-Mulaqqin rahimahullah ta'ala tó parí sínú ilé
so Sheikh Imam Ibn Ali Al-Athari wọ́n ní pé wa li'annahu la yadri la'alla al-mawta ya'tihi baghtah. So àti pé ní ní kò mọ̀ bóyá ikú ó wá lójijì, ikú wá bá lójijì. فيلقى الله تعالى بهذا الذنب العظيم. yóò wá lọ pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ẹ̀ṣẹ̀ ńláńlá yìí, pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó lágbára ilé tí ó ti dá yìí. afáàní wa amma in kana iftaruhu bil jima'i fi nahari Ramadan, ìwádìí tó yẹ pé jíjáwẹ̀ tó ń já ń tiẹ̀ ó bá èèyàn lájọṣepọ̀ ni, ó bóbìnrin lájọṣepọ̀ lọ́sàn àwẹ̀ ni. فإنه يجب عليه مع التوبة الكفارة المغلظة. sọ́rọ̀ nìyí ó jọ́ràn èèyàn lórí rẹ̀ papọ̀ mọ́ wípé yóò túbá, ṣíṣe alkafara almughalladha, so sísan ìtanràn. وهي كما سبق عتق رقبة مؤمنة. so òun sì ní ìgẹ́ bó ṣe rí kọjá láti ṣàlàyé, òun náà ní kí n bíbọ́kùn lọ́rùn ẹrú tó jẹ́ mùmínì. فإن لم يجد tí ò bá wá rí يصوم شهرين متتابعين yóò gbààwẹ̀ oṣù méjì léra. فإن لم يستطع tí ò bá lágbára láti gbà فإنه يطعم 60 مسكينا yóò bọ́ 60 aláìní, yóò bọ́ aláìní 60. فأنا ولما كان عتق الرقبة المؤمنة غير متحقق في عصرنا فإنه ينتقل إلى ما بعده وهو الصيام ثم الإطعام إن عجز عن الصيام. nígbà tó wá jẹ́ pé bíbọ́kùn lọ́rùn ẹrú lásìkò tí wà yìí nǹkan tí kò sí ní nǹkan tá a lè rí náà, tí ó rẹ̀ nìyí yóò bọ́ sórí eléyìí tó kàn lẹ́yìn rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí í ṣe gbígbààwẹ̀. so lẹ́yìn náà wà ní bíbọ́ ọ̀yàn tí ò bá lágbára láti lè gba ààwẹ̀. فلين فواني المسألة الثانية مسألة لك جني من أفطر أياما من رمضان لعذر. إن كنت بجاوب إنه شو رمضان قالوا اسكيوس يعني أني اسكيوس أنت كالمرض يبي أنت جاء على أو السفر أبي أنت جاء ونياجو أو أفطرت المرأة بسبب الحيض أو النفاس أبو بنتي جاوره látara pé menstruation ó ṣẹlẹ̀ sí nínú oṣù Ramadan àbí ẹ̀jẹ̀ ìbímọ náà ló ti ń jáde lásìkò yìí fa innahu yajibu alayhim qada'u hadhihi al-ayyam. so àwọn ẹni yìí ọ̀ràn yẹn ní fáwọn náà láti san àwọn ọjọ́ yìí padà. láti pé wọ́n sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sọ pé ó jẹ́ ọ̀ràn yẹn lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n ọ̀ràn yẹn lórí tiwọn náà láti ṣe kí n láti san padà. qala Allahu ta'ala rẹ̀ gà sọ pé فمن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. ẹn kẹ́ni tó bá jẹ́ aláàárẹ̀ àbó wà lórí ìrìn àjò, so yóò san àwọn ọjọ́ yìí, yóò ṣóǹkà àwọn ọjọ́ tó já, yóò wá san padà láwọn ọjọ́ mi. afáàní wa taqdirul kalam, ní tó sápamọ́ tó pamọ́ nínú ọ̀rọ̀ yìí tí ó hàn, òun ni pé tá a bá fẹ́ tún ọ̀rọ̀ yẹn construct, ká fi ní tó ti pamọ́ tí Allah subhanahu wa ta'ala tí ó mention, so ká fi síbẹ̀ padà ní pé wa man kana minkum maridan aw ala safarin fa aftar fa iddatun min ayyamin ukhar. so níbi tí ó kí n ṣe al-Qur'an náà lè kí ṣe al-Qur'an lélẹ̀, ṣùgbọ́n tó wà nínú ọ̀rọ̀ yìí náà lélẹ̀, tó wà nínú áyà yìí tí áyà yìí tó ń tọ́ka sí, tó ń túmọ̀ sí iná ni rí pé ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ aláàárẹ̀ àbútí ẹ̀ jẹ́ onírìn àjò ó wá túnú kò gba àwẹ̀ látara àárẹ̀ látara ìrìn àjò fa'iddatun min ayyamin ukhar, ó san padà láwọn ọjọ́ mi. wọ́n ní wa li qawli Aishata radiyallahu anha fil mar'ati al-ha'idi annaha tu'maru bi qada'i al-ayyam allati aftaratha zaman al-hayd. wọ́n ní àti nítorí ọ̀rọ̀ ìyá wa Aisha radiyallahu anha tí wọ́n sọ nípa obìnrin tí ó jẹ́ ẹni tó ń ṣe nǹkan oṣù, wípé obìnrin yìí o wọ́n pa láṣẹ pé kó san àwọn ọjọ́ tí ó já lásìkò tó ń ṣe haidọ̀ yìí, wọ́n pa láṣẹ pé kó san padà. wọ́n ní fa in kana shahru 30 yawman, tó bá yí pé oṣù lọ jẹ́ 30 days lápèjúwe, oṣù jẹ́ 30 days, èèyàn wá ṣàárẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù títí tóṣù fi parí, èèyàn ò lè gbààwẹ̀ kankan.
فإنه يلزمه أن يقضي 30 يوما سيراني ọ̀ràn yẹn ni kó san 30 days yìí kó san padà so 30 ààwẹ̀ iná ni ó gbà padà وإن كان الشهر 29 يوما wáyé pé oṣù Ramadan ní àsìkò tí ó gbà ààwẹ̀ yẹn 29 ni oṣù jẹ́ فإنه يقضي 29 يوما فقط so ààwẹ̀ 29 days lásán iná ni ó san padà ni ó fi gbà ààwẹ̀ padà wọ́n ní amma in kana aftara ba'da ash-shahri ṣùgbọ́n tó wáyé pápá kan nínú oṣù ìlèyàn kan já bóyá obìnrin tó ń ṣe haidọ̀ àsìkò tí haidọ̀ rẹ̀ dé nìkan bóyá ọjọ́ 5 tó fi ṣe haidọ̀ àbí 6 nìkan ló kàn já wọ́n ní fa innahu yalzamuhu an yaqdiya bi'adadi al-ayyam allati aftara faqat so in tó jẹ́ ọ̀ranyàn lórí rẹ̀ lásán òun náà ni kó san àwọn ọjọ́ tí ò fi gbààwẹ̀ lásán bí ọjọ́ 6 ni ọjọ́ 6 yẹn lásán ni ó san ọjọ́ 5 ni ọjọ́ 5 yẹn lásán ni ó san so bí ó ṣe rí náà ni eléyìí afáàní wa yustahabbu fi haqqi haula al-mubadaratu ila qada'i tilka al-ayyami allati aftaruha so wọ́n sì fẹ́ ó jẹ́ nǹkan tí wọ́n fẹ́ nínú àwọn ẹni yìí ó jẹ́ nǹkan tí wọ́n fẹ́ fún wọn láti ṣe wípé kí wọ́n tètè lọ san àwọn ọjọ́ tí wọ́n já yìí kí wọ́n tètè lọ san àwọn ààwẹ̀ rẹ̀ bi qawlillahi ta'ala nítorí ọ̀rọ̀ Allahu ta'ala rẹ̀gà ó sọ pé wasari'u ila maghfiratin min rabbikum ẹ ṣe alápáǹtètè lọ síbi àforíjì títọrọ àforíjì látọ̀dọ̀ Ọlọ́run bá yín wa li qawlihi ta'ala nítorí ọ̀rọ̀ Allahu ta'ala rẹ̀gà tó ní ulaika yusari'una fil khairat àwọn yìí o àwọn tí wọ́n máa ń ṣe alápáǹtètè lọ síbi oore náà nìyẹn gbà tó ń sọ̀rọ̀ tó ń Allah subhanahu wa ta'ala ń fi eléyìí ó fi ń yin àwọn ẹrú rẹ̀ kan sọ pé àwọn ẹrú mi yìí wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe alápáǹtètè lọ síbi àwọn iṣẹ́ olóore wọ́n máa yára láti gbáwájú lórí ṣíṣeṣẹ́ olóore ní wali anna fil musara'ati fil qada'i ibra'an lidh-dhimma àti pé yíyára san àwẹ̀ padà yìí yóò mú kí nǹkan yẹn kó ètò ṣe kí ni kó bọ́ lọ́rùn èèyàn kò ní sí lọ́rùn èèyàn mọ́ so èèyàn free kúrò níbi gbèsè wọ́n ní wali anna al-insana la yadri ma yahduthu lahu àti nítorí pé èèyàn tí ẹ mọ nǹkan tó tiẹ̀ lè padà ṣẹlẹ̀ sí faqad yakunu al-yawma sahihan wa ghadan marida èèyàn lè jẹ́ alálàáfíà lónìí kó dẹ̀ ṣàárẹ̀ lọ́la nítorí tráfù pé kò gbàwẹ̀ nínú oṣù Ramadan lásìkò tó tráfù láti pé yẹn tráfù gan lásán ó ń túmọ̀ sí pé yẹn lálàáfíà ni kò wá gbàwẹ̀ tí Ramadan bá ti ń parí eléyìí tí ó dáa jù kò ní pé kíró ẹni bẹ́ẹ̀ kó ṣe kí ni ó yẹ tẹ̀ san ààwẹ̀ náà padà torí pé ó lálàáfíà báyìí kò mọ tí ó padà ṣẹlẹ̀ sí òun létà wa qad yakunu al-yawma hayyan wa ghadan mayyita èèyàn lè jẹ́ alààyè lónìí tó ń ṣẹ̀mí lórí òkè pẹ̀ ó sì jẹ́ òkú lọ́la ولهذا nítorí eléyìí كان الأفضل المبادرة إلى القضاء ló fi ń jẹ́ pé eléyìí tó fi ń dáa jù ní kéèyàn tètè yára lọ síbi sísan àwọn àwẹ̀ yìí padà afáàní وكم سمعنا عن أناس تهاونوا في القضاء mélòó láti gbọ́ nípa àwọn èèyàn kan tẹ́ pé wọ́n fọwọ́ yẹpẹrẹ mú sísan oṣù Ramadan padà sísan àwẹ̀ wọn padà حتى دخل عليهم رمضان آخر في رمضان mi fi wọlé bá wọn lórí ẹ̀ ẹlẹ́mìí ló jẹ́ pé àwẹ̀ mẹ́rin mẹ́ta lásán iná ló jẹ́ yóò fi kalẹ̀ oyè ọdún kan títí Ramadan mi ò fi wọlé لكن سبحانه لو أنه أخر القضاء إلى قبل دخول رمضان الآخر جاز له ذلك ní ṣùgbọ́n tó bá pín yẹn lọ ààwẹ̀ sísan ààwẹ̀ yẹn lọ lára ìyẹn ni tó já ààwẹ̀ rẹ̀ nítorí ìdí kan tí ṣẹ̀ríà fọwọ́ sí lélẹ́yìí o ká ní gbọ́dọ̀ níbẹ̀ lọ ààwẹ̀ rẹ̀ lára títí dìgbà tí Ramadan mi tó ìfẹ́ wọlé àbí tó tiẹ̀ fi ṣe kí ni ila qabli dukhuli Ramadan al-akhar síwájú kí Ramadan mi tó wọlé ní pé Ramadan ti súnmọ́ ti wà ní Sha'ban lápèjúwe àbí Rajab so tí wọ́n bá lọ àwẹ̀ sísan àwẹ̀ lára di àsìkò yìí àfáàní jaza lahu dhalik eléyìí tọ́ fún nǹkan tó tọ́ yìí náà ni kì í ṣe haram ṣùgbọ́n mi bá bọ̀ pé wo ló fi ń dáa jù iná nílé tí à ń ṣàlàyé tó fi ń dáa jù ni pé
kí ẹ tètè ṣe kíni kí ẹ ṣe alápáǹtètè lọ síbi sísan lẹ́sẹ̀kẹsẹ̀. jaza lahu dhalik afáàní ó tọ́ fún láti lọ lára dìgbà náà ma'a al-azmi ala fi'li al-qada, so pẹ̀lú pé ó gbọ́dọ̀ ní ìpinnu lórí pé òun ó san àwẹ̀ yìí padà. Ó gbọ́dọ̀ pinnu, ó gbọ́dọ̀ pinnu, ó gbọ́dọ̀ nípinnu, so tí ó sì dá lójú pé inshallah máa san àwẹ̀ yìí padà, máa san padà. Àfáàní wa hadha bi-ittifaqi al-madhahib al-arba'a, eléyìí tá a sọ yìí pẹ̀lú àpẹnupọ̀ gbogbo àwọn madhabi mẹ́rẹ̀ẹ̀rin tó wà yẹn, àwọn àwọn school of thought mẹ́rẹ̀ẹ̀rin tí a ní, so ti Abu Hanifa ni, Malik ni, Shafi'i ni àti Ahmad ibn Hanbal alayhim rahmatullah. Afáàní wa mimma yadullu ala jawazi ta'khir al-qada', wọ́n nínú tó ń tọ́ka sí pọ́tọ́ láti lọ sísan àwẹ̀ lára òní ma ruwiya an Aishata radiyallahu anha qalat, òní tó gbà látọ̀dọ̀ yàwó Aisha yẹn Allah kò máa bá wọn wípé wọ́n sọ wípé kana yakunu alayya as-sawmu min Ramadan, so mo máa ń jẹ àwẹ̀ Ramadan, mo máa ń jẹ àwẹ̀ Ramadan kan tó ti rí kọjá. Fama astati'u an aqdiyahu illa fi Sha'ban, mi wà ní lágbára láti san padà àfi nínú oṣù Sha'ban, mi ò kí ń lágbára láti san padà àfi nínú oṣù Sha'ban, ní pé tí Ramadan bá fẹ́ wọlé Sha'ban tí é pé lẹ́yìn rẹ̀ ni Ramadan mi, so ìgbà yẹn làwọn tó ráyè làwọn tó ní agbára láti san padà. Wọ́n ní fama astati'u, mi ò ní lágbára láti san àyàfi nínú oṣù Sha'ban. Afáàní wa fi riwayatin annaha qala, nínú ẹgbàá wa mi, so wọ́n ní wọ́n sọ pé in kanat ihdana la tuftiru fi zamani rasulillahi sallallahu alayhi wa sallam fama taqdiru ala an taqdiyahu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam hatta ya'tiya Sha'banu. Wọ́n ní pé ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn obìnrin, so a máa ń jáwẹ̀ nínú oṣù Ramadan láyé Ànábì sallallahu alayhi wa sallam, tó jẹ́ pé a ní lágbára láti san padà lásìkò tí Ànábì náà sallallahu alayhi wa sallam tó náà bá ń san tọrọ tiẹ̀ náà padà títí tí Sha'ban ó fi dé. Nípa Ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ti san tọrọ tiẹ̀ tó náà bá láwẹ̀ tó jẹ gbèsè tó túnú láwọn àsìkò kan, wọ́n ti san padà. Ṣùgbọ́n àwọn tiwa láwọn obìnrin a ní láǹfààní láti san àyàfi nínú Sha'ban. wọ́n ní fa fi hadha al-athar dalalatun ala jawazi ta'khir al-qada', wọ́n ní ń bẹnu athar yìí tó wá látọ̀dọ̀ yàwó Aisha yìí, so ìtọ́ka lórí pé nǹkan tó tọ́ ni láti lọ gbígba àwẹ̀ Ramadan, eléyìí tí sísan àwẹ̀ Ramadan eléyìí téèyàn jẹ téèyàn já sísan padà, so n tó tọ́ iná ni kí èèyàn lọ lára. Gbélé tó dáa ni pé kí èèyàn tètè gbà, tó dáa jù wọ́n ní pé kí èèyàn tètè gbà. Afáàní lakin ṣùgbọ́n o idha lam yabqa min Sha'bana illa biqadri al-ayyam allati fatathu min Ramadan فحينئذ يجب المبادرة إلى القضاء لأن ما لا يتم الواجب إلا به فهو واجب. wọ́n ní ṣùgbọ́n tó bá yẹ pé kò ṣẹ́kù mọ́ nínú Sha'ban tó tayọ àwọn ọjọ́ tí ó bọ́ mọ́yàn lọ́wọ́ nínú oṣù Ramadan, so wọ́n ní pé nírú ìṣesí báyìí o ọ̀ranyàn ni ó máa jẹ́ láti ṣe kí n láti tètè san àwẹ̀ yẹn padà, torí pé ohun tí ọ̀ranyàn tí ò bá ṣe é ṣe àfi pẹ̀lú rẹ̀ nǹkan náà yóò jẹ́ ọ̀ranyàn náà, so a lè ṣe kí ni a lè san ọ̀ranyàn yìí padà báyìí àyàfi láàrin àwọn ọjọ́ tó kù yìí, so ọ̀ranyàn ni ká ṣe kí ni ká tètè san wọn láàrin àwọn ọjọ́ yìí. So ká ní pé yẹn jẹ àwẹ̀ 5 nísìnyí báyìí, Sha'ban wa ti wọlé, à ń retí Ramadan mi, Sha'ban wa kún 5 days, so irú ẹni bẹ́ẹ̀ kó sọ pé ọ̀ranyàn ni kó tètè san àwẹ̀ yìí láàrin 5 days tó kù nù Sha'ban yìí, ọ̀ranyàn ni kó tètè san. So bí eléyìí bó ṣe rí náà ni adúró báyìí bi idhnillahi ta'ala. Allahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.